kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá alájà ò balẹ̀ bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ̀ fún wọ̀wá ojú náà ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wa akí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì aláyọ̀ yìí ẹ̀ ṣìléyà ibi ó tọ́nà lẹ́wà fẹ́yìntẹ́ ti wà pẹ̀lú wa látọjọ́ tó ti pẹ́ ẹ ṣeun ẹ kú àdúró ti gbogbo gbà olùkọ́ níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ já o kókó níròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa báyìí. ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ti ṣe àgbéyẹ̀wò àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà sí ti olóṣèlú orílẹ̀-èdè South Africa ó ní ètò òṣèlú orílẹ̀-èdè yìí ló kù díẹ̀ káàtó. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan tó tún jẹ́ gbajúgbajà lórí ayélujára Very Dark Man ló ti kéde pé àwọn oníjìbìtì orí ayélujára kan náà ti jí owó NGO yọ nínú àsùnwọ̀n òun èyí tí owó náà jẹ́ 180 million naira báyìí. Àwọn ará ìlú tí wọ́n fọn rere orúkọ burúkú fáwọn aráàlú tí ń fọn rere orúkọ burúkú fáwọn agbófinró tí wọ́n yọ̀ǹda ọlọ́pàá tó yìnbọn lu aráàlú lásìkò tó ti mu ọtí yó kẹ́rì ní ìpínlẹ̀ Ògùn. Owó iléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ìpínlẹ̀ Taraba ti tẹ bàbá olóúnjẹ kan èyí tó ń gba àwọn ikọ̀ Boko Haram lálejò sílé rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti jẹ́ kí wọ́n fi ṣọṣẹ́ burúkú ọwọ́ wọn. Àwọn olùgbé agbègbè Àgbàdo Ìjàyè Òjòkòrò ti fariwo síta báyìí pẹ̀lú bọ́n ṣe ké gbàjarè pé ẹni tó jẹ́ orí adé ìlú ọ̀hún òun ló ti ṣe bẹ́ẹ̀ wo gbogbo ilé tó sì ti ń gba ilẹ̀ lọ́wọ́ àwọn nínú ìtọ́pọ̀ àwọn ti di aláìnílé lórí mọ́ tá sì ti ń ké sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti wá gbé àwọn kalẹ̀. Ẹ gbọ́ ìròyìn náà bá a ṣe mú wá lọ́lọ́kan kò jọ̀kan báyìí. Ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan ti ṣe àgbéyẹ̀wò àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà sí ti orílẹ̀-èdè South Africa ó ní ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà òun ló ní kùdìẹ̀kudiẹ tó pọ̀ tó sì mẹ́hẹ̀ láwọn apá abìkan. Nínú fídíò kan yìí tí ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún Goodluck Jonathan Ebele tó ti ń sọ̀rọ̀ nínú lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ yàtọ̀ gédéǹgbè sí ti orílẹ̀-èdè South Africa tó wà nílẹ̀ lẹ́lẹ́gbẹ̀ẹ́ wáyà yín ó ní kí ni àwọn ìyàtọ̀ tó wà nínú ètò òṣèlú ọ̀hún ó ní orílẹ̀-èdè South Africa bí ẹgbẹ́ òṣèlú kan bá jáde gẹ́gẹ́ bí olùdíje sí ipò kan bóyá ti ààrẹ orílẹ̀-èdè ọ̀hún àbí ti gómìnà ó ní tí ó bá ti jẹ́ wípé olóṣèlú ọ̀hún ó ní ó fìdí rẹmi tí kò gbégbá orókè níṣe ni wọ́n gbà kámú tí wọ́n sì tẹ̀síwájú nínú ìgbésí ayé wọn ó ní ó ṣòro kò tiẹ̀ sírú rẹ̀ ní orílẹ̀-èdè South Africa tẹ́wàá rí wípé olóṣèlú kan fìdí rẹmi àbó fìdí jálẹ̀ nínú ètò ìdìbò yóò wá gba ilé ẹjọ́ lọ ó ní kò ṣẹlẹ̀ rí fáàbàdà ó ní ṣẹ̀wárí ti orílẹ̀-èdè Nàìjíríà ó tún wá ṣòro fáwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fìdí rẹmi kan jálulẹ̀ nínú ètò ìdìbò kan wá má gbalẹ̀ ẹjọ́ lọ onírú eléyìí kò fẹ́ẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo èyí ó ní kò bójúmu ó ní ká sì wá wò ó ìdá méjì nínú àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fìdí rẹmi ó ló jẹ́ wípé ìdá kan nínú wọn wọ́n gba ilé ẹjọ́ lọ láti lè wá òtítọ́ àti òdodo kí wọ́n tẹ̀ mọ́lẹ̀ síbi èsì ìdìbò náà torí wípé ó ṣeéṣe kí wọ́n nígbàgbọ́ páwọn elétò ìdìbò wọ́n ti ṣe màgòmágó lásìkò ètò ìdìbò ọ̀hún ibi tí ìgbàgbọ́ wọn sì tún kù sí àti ìrètí wọn láti gba ẹ̀tọ́ wọn náà ni pé kán gba ilé ẹjọ́ lọ oníṣẹ́ ìráwọn ìdákejì àwọn gánmọ̀ wípé àwọn ò tó gbangba sùn lọ́yẹ páwọn ò sì jáwé olúborí ó ní ṣùgbọ́n àwọn náà gba ilé ẹjọ́ lọ láti lè jẹ́ kí àwọn adájọ́ ọ̀hún kí wọ́n gbé ẹ̀bi fún ààrẹ kí wọ́n sì gbé ààrẹ fún ẹ̀bi oní méjèèjì ló wọ́pọ̀ jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú èyí tí ó sì bójúmu nínú ètò ìdìbò ó ní kò yẹ kí bòbò pa bòbá kò bù lẹ́sẹ̀ kó wà nínú ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì ń fa ọkọ̀ democracy ìyún ìjọba àwarawa sẹ́yìn lórílẹ̀-èdè yìí fídíò náà rèé ẹ jẹ́ ká jọ fojú lóúnjẹ. If South Africa lose election and he goes to court, it's very, very strange. If South Africa lose election and he proceed to court, it's very, very strange.
But if a Nigerian politician loses the election and you don't go to court, it's very strange. It's very strange. And this is serious. Even when I was a vice president in Nigerian South Africa, we had a bi-national commission and we were celebrating 10 years. So there was a program we had, and the deputy president then was a lady. And that time our cases stay in court for a very long time. Of course, that one has affected the tenure of state. We have off-season elections and so on. So I wanted to know from her, what do they do in South Africa? So I asked, how long does it take for the judicial system to conclude these elections at the end of voting? See, that's the vice president, a very senior member of the African National Congress then. She first hesitated, as if what I was telling her was ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan tó tún jẹ́ gbajúgbajà lórí ayélujára Very Dark Man ló ti kéde pé àwọn oníjìbìtì orí ayélujára kan náà ti tọwọ́ bọ àsùnwọ̀n owó rẹ̀ tó jẹ́ ti NGO nílé tí wọ́n ti fa owó tó tó 180 million yọ lásìkò yìí. Gẹ́gẹ́ bí a ti mọ gbajúgbajà àwọn Martins Vincent tó yí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man, èyí tí ó ṣe àgbékalẹ̀ ètò kan ètò pè ní non-government organization, àjọ tí kò rọ̀gbọ̀kúlé ìjọba tó sì fẹ́ mọ̀ sí ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn nínú ètò dákalẹ̀ níbi oṣù mélòó kan sẹ́yìn tọ́gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti dá owó jọ sínú àsùnwọ̀n ọ̀hún nínú ètí àkọsílẹ̀ wà pé wọ́n dá owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 35 million naira kó tó wá di wípé gbajúgbajà akọni takasúfèé tó tún jẹ́ agbé orin jáde Michael Collins tí ọ̀pọ̀ mọ̀ sí Don Jazzy tó náà ti fi owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 100 náírà kalẹ̀ fún àsùnwọ̀n náà gẹ́gẹ́ bí ìkúnlọ́wọ́ fún Very Dark Man. Àmọ́ sí ìyàlẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni ó ní Martins Vincent Very Dark Man ni ó wá sí orí ayélujára nílé tó ti ṣe àfihàn fídíò kan níbi tó ti sọ dímọ̀ wípé pápákọ̀ òfurufú ni mo wà báyìí tá a ti fẹ́ gbéra lọ sí ìpínlẹ̀ Plateau ní olúùlú ìpínlẹ̀ náà ti ń ṣe Jos nínú ètò ti sọ dímọ̀ pé àwọn ènìyàn kan tó jẹ́ oníjìbìtì orí ayélujára ni wọ́n ti ní àǹfààní tó sì ti tọwọ́ bọ inú àsùnwọ̀n tó ń gba owó NGO náà sí nínú ètí wọ́n ti gba owó tó jẹ́ 180 million naira tí wọ́n ti gbà sálọ báyìí. Ó ní ara òun ò balẹ̀ o, bẹ́ẹ̀ nínú òun ò dùn. Ó ní ṣùgbọ́n tó tún fi ayọ̀ sínú ọkàn òun ni pé àwọn ti fi páńpẹ́ òfin mú ọ̀kan lára àwọn náà pẹ̀lú ìkúnlọ́wọ́ ẹni tó jẹ́ agbófinró tó pe orúkọ rẹ̀ ní Officer Joel nínú ìrìn àjò wọn tí wọ́n jọ rìn. Wọ́n ní báyìí àwọn tí ń tẹ bàálù létí lọ sí ìpínlẹ̀ Plateau ní Jos níbi táwọn ti lọ fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn tó kù. Ó ní lọ́wọ́ báyìí àwọn ń sì ṣe ìgbésẹ̀ nínú ètí òun ní láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ bí nǹkan ti ṣe ń lọ nípa owó ọ̀hún. All right, so I'm at the airport. I'll be honest with you guys. For the past few days, I have not been myself. I am here with Officer Joe, and we are going to Jos. The NGO money, somebody hacked into the NGO website, and I don't know how they did it, and 180 million naira is missing. So, but thank God, we have tracked the person, and we are on our way to Jos. And then they've arrested one, so that's why I'm even saying it now. I am excited. And an account has been put on PNB. So the account now has 20 million. 160 million has been diverted to another account. So we are currently going there to see how I'll get the money back. You understand? Àwọn ará ìlú ti ń fọn rere orúkọ burúkú fáwọn agbófinró tí wọ́n yọ̀ǹda ọlọ́pàá tó yìnbọn lu aráàlú kan lásìkò tọ́lọ́pàá ọ̀hún tí mo ti yó ní kẹ́ríkẹ́rí ní ìpínlẹ̀ Ògùn. Lópòpónà Kára sí Bẹ́gà ìdojúkọ ilé epo Matrix tí ń ṣe ti ìpínlẹ̀ Ògùn. Ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ 12 inú oṣù tá a wà yìí tí ń ṣe oṣù 12 pẹ̀lú bá ti sọ di mọ̀ wípé arákùnrin tó jẹ́ ọ̀kan lára àwọn agbófinró ìpínlẹ̀ Ògùn tó wà ní ẹ̀ka ti Wárèwá èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Moses Mọ̀mọ́. Ó ní ó ṣe bẹ́ẹ̀ tó ti mu ọtí yó
kẹ́ríkẹ́rí tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè ní takòtakò nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé ó yin ìbọn náà tó sì bá arákùnrin kan tó ń wa ọkọ̀ lọ jẹ́jẹ́ rẹ̀ lójú òpópónà ètò pé orúkọ tiẹ̀ ní Ọlálẹ́yẹ Abdullahi nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé ọ̀rẹ́ rẹ̀ èyí tó jẹ́ ọ̀rẹ́ agbófinró ọ̀hún ó ní ó ta lólobó tí ó fi dáwọ́ ìbọn náà ní yíyìn dúró ó ní báyìí ó ní wọ́n ṣe fi páńpẹ́ òfin mú Moses yìí tí àwọn agbófinró náà tí wọ́n sì gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti adigbolujà ní òjòdú bẹ́gà tí ń ṣe ìpínlẹ̀ Ògùn náà ó ní lẹ́yìn tí àwọn padà lọ sí ibi tí agbófinró yìí tí wọ́n tì í mọ́ láti lè jẹ́ kí ó wá san owó fún ìtọ́jú Abdullahi tó yìnbọn mọ́ yìí èyí tó jẹ́ pé àìlera rẹ̀ ò ní ó pọ̀ tó sì nílò owó yanturu nílò ìtàn ti sọ bí mọ̀ pé yóò nílò owó tó tó mílíọ̀nù 4 náírà gẹ́gẹ́ bí owó ìtọ́jú rẹ̀ bí wọ́n ṣe lọ sí iléeṣẹ́ àwọn agbófinró yìí wọ́n sọ di mímọ̀ wípé ọ̀gá àwọn agbófinró tí wọ́n bá ń bẹ̀ ó sọ di mímọ̀ pé àwọn ti tú arákùnrin Moses mọ̀mọ́ yìí sílẹ̀ o lẹ́ni táwọn ti yọ̀ǹda rẹ̀ wípé kó lọ rè wá owó tí yóò fi ṣe ìtọ́jú arákùnrin Ọlálẹ́yẹ Abdullahi tó jẹ́ 4 mílíọ̀nù náírà náà ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí Ọlálẹ́yẹ Abdullahi wọ́n ní àwọn kò rí eégún tí ń jàjìkẹ́ ọlọ́pàá ọ̀hún láti ìgbà tí wọ́n ti tú sílẹ̀ níṣẹ́ ni wọ́n ń fadere orúkọ burúkú àwọn agbófinró náà káàkiri wípé ṣé ń tẹ́ ẹ sì ṣe yìí ṣé ń tó sì bójúmu ni ṣé ń tẹ́ ẹ ṣe yìí só sì wá dáa tó torí wípé àwọn kò rí agbófinró náà kó wá síta báyìí kó wá san owó fún Abdullahi èyí tó ṣe bẹ́ẹ̀ tó yìnbọn lù oníṣó tó wá yẹ kẹ́ yọ̀ǹda ọ̀daràn tó mu ọtí o tó fi ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wàyí o àwọn mọ̀lẹ́bí arákùnrin Ọlálẹ́yẹ Abdullahi wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ọ̀hún nínú ìtàn tí ní àwọn ń béèrè fún ìdájọ́ òdodo lọ́wọ́ ìjọba kí wọ́n fi ẹsẹ̀ òfin tọ́ kó tó di pé àwọn náà yóò fi ìdájọ́ sí ọwọ́ ara wọn. ọwọ́ iléeṣẹ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ìpínlẹ̀ Taraba ti tẹ bàbá olóúnjẹ tó ń gba àwọn ikọ̀ Boko Haram lálejò sílé rẹ̀ lásìkò tó bá fẹ́ ṣe iṣẹ́ burúkú ní ìpínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n pè ní 6th Brigade Sector 3 Operation Wild Stroke ní ìpínlẹ̀ Taraba ó ní wọ́n ti fi páńpẹ́ òfin tí wọ́n ti fi gbé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nura Yakubu ní agbègbè Garba Chede ìjọba ìbílẹ̀ Bali ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ fún ọ̀gá àgbà alukoro fún iléeṣẹ́ ọ̀hún yún ti ẹ̀ka ti 6th Brigade Olúbọ́dúndé Òní èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé lẹ́yìn tí àwọn gba ìròyìn pé wọ́n jí arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Arinzi àti ọmọ Alhaji Ibrahimu tí wọ́n jí wọn gbé ní agbègbè Garibatawu ní ìjọba ìbílẹ̀ Bali yìí ó ní àwọn ń tọpinpin ọ̀rọ̀ náà tí àṣírí ọ̀rọ̀ ọ̀hún sì padà tú sí àwọn lọ́wọ́ nínú ètò ti fojú hàn pé Nura Yakubu tó jẹ́ olóúnjẹ olóńfi ààyè gba àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n máa ń dé sọ́dọ̀ rẹ̀ láti fi ṣe ibùba kó tó di pé wọ́n sọ̀sẹ̀ níbi tí wọ́n bá dé sí yìí ibẹ̀ náà wọ́n ti máa ṣe ìtọpinpin àti ìfimúfúnlẹ̀ ẹni tó kù tí wọ́n fẹ́ jí gbé nínú agbègbè náà àmọ́sá ikọ̀ àwọn ọmọ ogun lẹ́yìn ni ó ti wà ní gbàgà àwọn báyìí o nínú ètò tó ń ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe àwárí àwọn ènìyàn bíi tiẹ̀ tó kù wọn wá rọ àwọn olùgbé agbègbè ọ̀hún wípé ẹ dákun ẹ dábọ̀ tẹ́ ẹ bá ti ń gbọ́ ìròyìn kan àbẹ́ ń fimú fúnlẹ̀ tẹ́ ya ìkojú làlákànfin sọrí láti ṣe ìtọpinpin àwọn oníṣẹ́ láabi yìí ẹ má jẹ́ kí ti wádìí sí o torí pé iṣẹ́ tá a wà fún òun náà ní ká gba àlàáfíà láàyè kétò ààbò tó péye kó sì lè máa wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Taraba. àwọn olùgbé agbègbè Àgbàdo Ìjàyè Òjòkòrò ti fariwo ta báyìí pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ pé kábíyèsí ọba ti Òjòkòrò yìí ni ó ti gba gbogbo ilẹ̀ tán tó sì ti ń wó ilé máwọn onílé lórí ní gbogbo agbègbè náà. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Èkó nínú ètí wọ́n sọ di mímọ̀ wípé ọba Rilwanu Olúwalàńbẹ̀ Táíwò
tó jẹ́ ọba ti Òjòkòrò ní ìpínlẹ̀ Èkó náà ó ní ó ti gùn lé gbígba ilé onílé àti ilẹ̀ onílẹ̀ ní gbogbo agbègbè náà. Nínú àlàyé tí àwọn ènìyàn náà ṣe, wọ́n sọ dímọ̀ pé ìṣẹ̀lẹ̀ burúkú náà ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìléníogún inú oṣù kọkànlá ọdún tá a wà yìí. Wọ́n ní ṣùgbọ́n èyí tó lágbára jù ó gbéra sọ ní nǹkan bí dédé agogo 6 ìdájí ọjọ́ keje inú oṣù kejìlá ọdún tá à ń lò lọ́wọ́ yìí. nílé ìtẹ́sọ́ dímọ̀ pé ọba òun ó ní ó fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá rẹ̀ sọ̀yà wípé gbogbo ilẹ̀ tó jẹ́ ti agbègbè Ìgbàjọ àti Ọlábọ̀dé tó fi mọ́ ti Ọlátòkun ó ní òun ti gbà tóun ti gbẹ́sẹ̀ lé gbogbo ilé tó sì wà ní orí àwọn ilẹ̀ náà. ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wo àwọn olùgbé agbègbè náà. wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn pé kábíyèsí ọ̀hún ò tiẹ̀ fìgbà kan pé àwọn jókòó wípé báyìí ni ọ̀rọ̀ ṣe rí o, báyìí kàṣá àbí báyìí kan àwòdì ó kàn dé lọ́sàn kan òru kan. ó sì bẹ̀rẹ̀ sí ní kéde pé kí gbogbo àwọn kẹ́rù wọn kúrò nínú ilé náà. ó ní àwọn táwọn pẹ́ kan tó kẹ́rù níṣẹ́ ni wọ́n da gbogbo ilé náà wó tó sì bà dúkìá wọn jẹ́. wọn kò ṣàìṣàfihàn àwọn abilékọ àti adélébọ̀ tó fi mọ́ àwọn ìyá arúgbó tí wọ́n ń ṣe ní ìṣekúṣe lásìkò tí wọ́n ń jìrẹ́ bẹ́ẹ̀ lórí bí wọ́n ṣe ń wó dúkìá wọn lulẹ̀ yìí. wàyí o títí di àkókò tí a fi kó ìròyìn jọ a kò tí ì rí ìròyìn àgbọ́gbámú kan lórí pé wọ́n ti pe ọba náà lẹ́jọ́ ní ọba Rilwan Olúwalámbẹ̀ Táíwò ní àlàyé tí wọ́n sì ṣe. wọ́n ní ọba òun a sì máa fọ́ mẹ́wàá sọ̀yà wípé kò sí baba ńlá kú baba ẹni tí yóò bi òun léèrè torí pé òun ti di ọba lórí àwọn agbègbè náà tó sì ní kò sẹ́ni tó tó wojú rẹ̀ náà lóòótọ́ àti lódodo lásìkò tó bá ń ṣe iṣẹ́ tí ń ṣe yìí. wàyí o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn olùgbé agbègbè Òjòkòrò yìí wọ́n ti ké gbàjarè síta báyìí tó sì ti ń béèrè fún ìkànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti jẹ́ kí ọba Rilwan Olúwalámbẹ̀ Táíwò ọba ti Òjòkòrò kí wọ́n dáwọ́ iṣẹ́ burúkú tí wọ́n ṣe yìí kí wọ́n dá dúró pẹ̀lú wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìní ilé lórí mọ́. ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. oníyanṣe ọlọ́kà ṣe ẹ̀yìn tẹ́ bá wa jẹ́lẹ̀ ẹ̀kọ́ àìbínú àyànfẹ́ Elédùmarè lẹ́ni tó ṣe àkójọpọ̀ ròyìn náà tó tún mú wá sójú mọ́ màwòrán yín títí di ìgbà tá a tún padà máa fi pàdé lórí ìkànnì yìí àtẹ̀mí àtẹ̀yìn àti nígbèrú aburú síra wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. ó dàbọ̀ fún tá àkókò yìí náà.